Ẹ káàbọ̀ sáfi ìjìnlẹ̀ lórí ìkànnì ATM Media TV. Orúkọ tèmi ò yípadà, Abubakar Tóyìn Mohammed ni àlejò wa. Ní kété tí ẹ ti dé ààfin ìjìnlẹ̀, ẹ ti ní àǹfààní sí ẹgbẹ̀rún 10 ìyẹn tẹ́ ẹ bá gba gbogbo ìbéèrè wa. Bákan náà, iléeṣẹ́ kan bẹ Kiitan Fitness ni. Ibẹ̀ ni wọ́n ti ń ṣe eré ìdárayá ìyẹn exercise. Tí ẹ bá láǹfààní láti gba gbogbo ìbéèrè wa pátápátá láì kùnà kankan bẹ́ẹ̀, ẹ láǹfààní láti ṣe eré ìdárayá ọ̀fẹ́ lọ́dọ̀ tiwọn. Àlejò wa, ǹjẹ́ ẹ ṣetán? Mo ti ṣetán. Ṣé ẹ láyà? Mo láyà. Kí ló kọ yín? Omidan Abídèmí Ògúnmúyìwá. Ọmọ bíbí ìlú bo ni? Ọmọ bíbí ìlú Ìkirè ni mí. Ìkirè. Iṣẹ́ wo lẹ yàn láàyò? Mo yan iṣẹ́ káràkátà, mo yàn láàyò. Àlejò wa, ẹ wo ìkòkò tí ń bẹ níwájú yín. Ìbéèrè 5 ló wà níbẹ̀. Àlejò wa, ẹ ṣí kòkò kẹ́ mú béèrè. Ìbéèrè ẹlẹ́ẹ̀kelo lẹ mú? Ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kejì, ẹ mú wá. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì lọ báyìí wípé ẹ pa òwe méjì sángílítì tí ó ní ìyàwó nínú. Òwe méjì tí ó ní ìyàwó nínú. Ẹ bá wa pa òwe méjì tí ó ní ìyàwó nínú. Ẹni tó bá wojú ìyàwó ni ó mọ̀ pé ìyàwó ń sun ẹkún. Ẹni tó bá wo ojú ìyàwó ni ó mọ̀ pé ìyàwó ń sun ẹkún. Ọkọ ìyàwó. Mo wà pẹ̀lú yín. Ṣé kí n ràn yín lọ́wọ́ lórí ẹ̀? Ràn mí lọ́wọ́. Àwọn Yorùbá àwọn ọmọ ní pé àti ṣe nǹkan kan. Àti gbéyàwó òṣòro, owó ọbẹ̀ ni Ó ní nira. ó ní kí ni? Owó ọbẹ̀ ló nira. Ló nira, ló ṣòro. Ló ṣòro. Àti gbéyàwó tó. Àti gbéyàwó ọ̀tẹ̀jọ́. Owó ọbẹ̀ ló ṣòro. Ẹ gba ìbéèrè mi. Ẹ tún mú ìbéèrè mi. Ẹ mú ìbéèrè mi. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹlò lẹ mú? Ẹlẹ́ẹ̀kẹjọ. Àlọ́ ni. Àlọ́ o. Àlọ́ o. Òjò pa lágùnà kò pa olúkọ̀tún, kí ni o? Òjò pa lágùnà kò pa olúkọ̀tún, kí ni o? Ṣé ẹ mọ̀? Ẹ mọ̀. Ẹ jẹ́ kí n là yín lọ́yẹ̀. Gẹ́gẹ́ bí obìnrin tẹ́ ẹ jẹ́, nǹkan yìí máa ń ṣẹlẹ̀ láàrin obìnrin. Tí obìnrin bá wà, torí obìnrin ọmọ jẹ́ ẹ jẹ́ kí n là yín lọ́yẹ̀ dáadáa. Tí obìnrin bá wà ní abara méjì, tí òjò bá pa, kí ni ó ṣẹlẹ̀ sí? Tí òjò bá pa. Nǹkan kan méjì ni o. Ṣé ẹ mọ̀ pé bóbìnrin bá wà lábara méjì, ó ti kúrò léèyàn kan, ó ti di èèyàn méjì. Bẹ́ẹ̀ni. Kí wá nìtumọ̀ àlọ́ tí a sọ yẹn? Òjò pa lágùnà kò pa olúkọ̀tún, kí nìtumọ̀ rẹ̀? Bí obìnrin bá wà nínú oyún, tójò bá pa, kí ni ìdáhùn rẹ̀? Ẹ mọ̀, aláboyún ni. Ó ní ìdáhùn rẹ̀. Òjò pa lágùnà kò pa olúkọ̀tún. Òjò máa ń pa ẹni tó lóyún sínú. Ọmọ gẹ́gẹ́ tí ń bẹ nínú oyún, òjò pa. Ó túmọ̀ sí òjò pa lágùnà kò pa ẹkùnà ìbéèrè. Ẹ mú béèrè mi. Ìbéèrè tẹ́ mú ìbéèrè alákọ̀ọ́kọ́ ni.
ó lọ báyìí pé kí ni ìtumọ̀ àwọn orúkọ àmútọ̀runwá yìí? Alákọ̀ọ́kọ́ abíára, ẹlẹ́ẹ̀kejì olúgbòdì. Kí ni ìtumọ̀ abíára àti olúgbòdì? ẹ jẹ́ ń dáhùn olúgbòdì. Olúgbòdì ẹ̀yà. Olúgbòdì ni ọmọ tí kì í mú ìka wáyé. Ọmọ tí kì í mú ìka wáyé. Bẹ́ẹ̀ni. Ẹkùnà rẹ̀. Kí ni abíára? Má bíára. Ẹkùnà ìbéèrè mu. Ẹ jẹ́ kí n ṣàlàyé ìbéèrè yẹn fún yín dáadáa. Ọmọ tí wọ́n ń pè ní olúgbòdì ó ní ọmọ tí ó mú ìka mẹ́fà wáyé. Kì í ṣe ọmọ tí kò mú ìka wáyé. Ìka mẹ́fà sẹ́yìn pé ìka márùn-ún la ní. Ìka tòun wà jẹ́ mẹ́fà. Ó ní ọmọ tí ó mú ìka mẹ́fà wáyé. Tá a bá wá ní abíára, ó ní ọmọ tí bàbá rẹ̀ kú nígbà tí ìyá rẹ̀ wà nínú oyún rẹ̀, ṣùgbọ́n wọn ò mọ̀ pé ìyá rẹ̀ wà nínú oyún. Ó ní abíára. Sóyè yín ẹkùnà ìbéèrè o. Ìpele tẹ́ wá dé yìí tí ẹ bá kùnà ìbéèrè, iléeṣẹ́ kan bẹ Ferrasius Pay ni. Ibẹ̀ ni wọ́n ti ń ta dátà alálòpọ̀ pẹ̀lú káàdì pẹ̀lú owó tí kò kópa fẹ́yìíkéyìí nẹ́tíwọ́ọ̀kì tẹ́ ẹ bá fẹ́. Àwọn ni wọ́n ṣe alágbàtẹ̀rù ètò yìí ní abala tí a dé yìí. Wọ́n wá ní pé tí ẹ bá gba ìbéèrè tó kù yìí, ẹ ní àǹfààní láti jẹ káàdì pé àpò 2.5. Ǹjẹ́ ẹ ṣetán? Ẹ mú béèrè. Ìbéèrè tẹ́ mú yìí, ìbéèrè kẹta ni. Ó lọ báyìí pé tí wọ́n bá ta màrìwò sójú ibì kan, kí ló túmọ̀ sí? Àti pé gan kí ni màrìwò? Kí là ń pè ní màrìwò? Àti pé tí wọ́n bá ta màrìwò sójú ibì kan, kí ló túmọ̀ sí? Tí wọ́n bá ta màrìwò sí ojú mọ́tò tó bá ń lọ, òkú ni mọ́tò gbé. Tí wọ́n bá ta màrìwò. Ẹ má sì mí gbọ́ o, kì í ṣe mọ́tò òun là ń gbìyànjú láti ṣàlàyé. Tí wọ́n bá ta sójú ibì kan, ìyẹn ojú ọ̀nà. Tí wọ́n bá ta sójú ọ̀nà, kí ni nǹkan tó túmọ̀ sí? Tí wọ́n bá ta màrìwò sójú ọ̀nà, wọ́n fi ṣe àpèjúwe wípé ènìyàn wà níbí báyìí. Ènìyàn máa ń fi màrìwò ní àtijọ́ tá a máa ń lọ sóko. Èèyàn máa ń mú màrìwò, ó máa ń fi gúnlẹ̀ níbi ìyànà. Kí ni nǹkan tí wọ́n pè ní màrìwò? Ìmọ̀ ọ̀pẹ. Ìmọ̀ ọ̀pẹ. Ìmọ̀ ọ̀pẹ. Ìmọ̀ ọ̀pẹ ó ní màrìwò. Ẹgbàá ilé. Ṣùgbọ́n pé tí wọ́n bá ta màrìwò sójú ibì kan, ó túmọ̀ sí pé ẹ mọ̀ gbọ́, tí wọ́n bá ń sọ gẹ́gẹ́ bí tẹ́ bá ń wo eré àgbéléwò, ẹ rí i pé màrìwò ni wọ́n máa ń ta sínú àwọn igbó kan tí wọ́n ní màrìwò wọ́n ta ẹ mọ̀ ní igbó àìwọ̀. Ibi àìwọ̀ níbi tí wọ́n bá ta màrìwò sí. Ó túmọ̀ sí pé ibi tí ó wà ó léwu, ibi àìwọ̀, ìtumọ̀ rẹ̀ nìyẹn. Ẹkùnà ìbéèrè ẹ gba díẹ̀, ṣùgbọ́n ẹ gbìyànjú, ṣùgbọ́n ẹkùnà rẹ̀ ìbá ní kí n fún yín, ṣùgbọ́n ẹkùnà rẹ̀ nítorí pé ẹ sọ ìbéèrè yẹn ní kíkún. Ẹ mú béèrè mi. Ìbéèrè 14 lẹ mú yìí. Ẹ̀rí tí mo mí kanlẹ̀. Kí ni Yorùbá ń pè ní gbáàgùdá? Gbáàgùdá. Kí ni Yorùbá ń pè ní gbáàgùdá? Ẹ̀gẹ́. 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 Ṣó dá yín lójú? Bẹ́ẹ̀ni. Kì í sọ̀bẹ. Ẹ̀gẹ́ ni gbáàgùdá. Ẹ̀gẹ́ ni gbáàgùdá. Báwo ló ṣe jẹ́gẹ̀? Orúkọ mi yàtọ̀ sí gbáàgùdá. Kí ni orúkọ mi yàtọ̀ sí ẹ̀gẹ́? Cassava. Nídìí Gẹ̀ẹ́sì nù. Lédè Yorùbá orúkọ mi tá a tún lè pè gbáàgùdá. Kí tún lórúkọ mi tá a tún lè pè lédè Yorùbá? Ẹ̀gẹ́. Yàtọ̀ sí orúkọ mi. Ẹ̀gẹ́ a tún lè pè ní gbáàgùdá. Èdè Gẹ̀ẹ́sì ni cassava àbí
a lè pè ní pákí, a lè pè lẹ́gẹ̀, a lè pè ní pàgùdá. Ẹ gba ìbéèrè yẹn. Àlejò wa ẹ kú iṣẹ́, ẹ kú àtàárọ̀. A dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ wá sórí ètò wa pè yín, ẹ sì jẹ́ wa níwò tiwa. Àlejò wa ẹ gba ìbéèrè 2, ẹ kùnà ìbéèrè 3. Ẹ ṣé tí ẹ wá sórí ìkànnì wa láti iléeṣẹ́ ATM Media TV. A fún yín fún pé ẹ wá sórí ètò wa. A fún yín ní nǹkan tó yááyì, nǹkan tó dára tó dùn ún rí. Ẹ ṣé gan ni o, a dúpẹ́ lọ́wọ́ yín. Ọṣẹ rèé lẹ́ ń wò yìí, ẹ lè fi fọṣọ, ẹ lè fi anything lẹ́ lè fi ṣe nǹkan tó bá wù yín, ó lẹ́ lè lò fún. Láti iléeṣẹ́ ATM Media TV ní a gbé fún yín wípé ẹ wá sórí ìkànnì wa. Ǹjẹ́ ní ọ̀rọ̀ mi ní 2, 3 fẹ́ bá àwọn aráalé sọ nípa ètò tí a ṣe lónìí? Ètò tá a ṣe lénìí yìí, ètò tó dáa ni. Ètò tí máa ń mú ọpọlọ wá sílé ni a ṣe lénìí. Ètò tí máa ń jẹ́ kéèyàn ó mọ ìjìnlẹ̀ Yorùbá ni ètò tí a ṣe lénìí. Ààfin Ìjìnlẹ̀ lètò ìjìnlẹ̀. Tó a ò ní rí jù báyìí lọ. Ẹ bá wa dá sí ní abala àríwísí ìyẹn comment section. Fún ẹ̀yin tí ẹ fẹ́ kópa lórí ètò yìí tàbí ẹ fẹ́ gbé ìpolówó wa, ẹ lè pè wá sórí 08058989933. Ó kọ tèmi ò yí padà o, Abubakar Toyin Mohammed ni. A ó tún máa pàdé o. Ire. Galanta, oh. Èrè dèrè ọmọdé. Èrè dèrè ọmọdé.